إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فسبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا فزدنا علما اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم ربنا زدنا علما اللهم إنا نسألك علما لا ينسى اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ليتي يرضوك الله الشيء صلاة النبي محمد صلى الله عليه وسلم لا دا صلاتنا تبا على النبي أتيا وصحابة أتبوا وتوبة لنا وتشلى محمد صلى الله عليه وسلم تتيو في مادي ريبين دي القيام علينا إليني جوكو تيا ما قرقرني فقه السياق فقه السياق يعني أبويس نبا باشي منباوي استعدادا لاستقبال شهر رمضان نيتيا فيهم بالي بقالي لا تقبالي وشو رمضان وشهر رمضان على بعد خطوات منا انت عندك اني وشو رمضان وتسمى وقتك وسنتكم لا رواة رمضان إلا إيام وساعات أوجد دينالو أتواقعت دين تعرف ما سوقي مرحبا بك يا رمضان تعرف ما كي رمضان وكاب سانيوا أوامر الله سبحانه وتعالى اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان اللهم ساجك رمضاننا رجوب عليه iṣẹ́ olórí iṣẹ́ àlùjánnà ọlọ́jọ́ fún wa síbẹ̀ okun àti agbára tí èèyàn máa ń ní láti fi ṣiṣẹ́ olórí ọlọ́run bá subhanahu wa ta'ala kújọ jáde kó má ṣàfún wa ní agbára náà àwọn ìdá bá wá sí díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run bá jọ jáde kó bá lẹ́sìn lọ́wọ́ wa al-ikhlas má jẹ̀mú tí ọlọ́run bá fi máa ń tẹ́wọ́ gbáṣẹ́ ni àbí tí ń fi máa ń gbáṣẹ́ lọ́wọ́ ẹni olúwàjọ má ṣàfún wa ní ikhlas gbogbo àwọn amradul qulub èyí tó máa ń bá iṣẹ́ olórí jẹ́ bí a bí kájọ rẹ̀ ní lójú ni ká ní ìgbéraga ni ká máa ṣe kárí ni ká nífẹ̀ẹ́ ìjọ lórí ni àbí min al-hasad wal-hiqd wal-bughd wat-taghina gbogbo àwọn amradul qulub ọlọ́njọ́ máa fi ṣe ọkàn wa gbogbo ṣe àlùjánnà ọlọ́mọṣà fún wa sí ní ìtagbára wọn máa ká fiqhu síyámù wa lọ́dọ̀ yìí gẹ́gẹ́ bí ìṣe wa pé tí Ṣàbán tó bá ti dá sí méjì báyìí òun náà la máa ń bẹ̀rẹ̀ láti máa fúnra wa ní àwọn ìdánilẹ́kọ̀ọ́ ká lè fi palẹ̀ mọ́ kalẹ̀ dé oṣù Ramadan tírà tá wá mú lọ́dún yìí àti lórí náà bẹ́ẹ̀ lọ́dún méjì sẹ́yìn òun náà láti wá lò lónìí
قلنا نتيراتي القرآن صفة صوم النبي صلى الله عليه وسلم في رمضان صفة صوم النبي صلى الله عليه وسلم في رمضان يعني pé description iṣẹ́ àlàyé ìṣèròyìn àwẹ̀ gbígbà Nábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú oṣù Ramadan àwọn àlùfáà wa tí wọ́n wá kọ tírà yìí Allahu Akbar àwọn àfáà ńláńlá méjì kan ni àfáà àgbà ni wọ́n àfáà tó sì tóbi ni wọ́n al-allamatul muhaddith Sheikh Salim ibn Eid al-Hilali rahimahullah Salim ibn Eid al-Hilali rahimahullah táwọn àlùfáà mọ́ sábà kún wọn ní Sheikh Salim al-Hilali ẹni kejì aw Salim al-Hilali hafidhahullah a máa sọ pé hafidhahullah nítorí pé àwọn sì ń bẹ láyé wọ́n ń bẹ láyé wọ́n ń bẹ ní ayọ̀ àti àlàáfíà ọlọ́mọṣẹ́ àjẹ́ká túnbọ̀ rí wọn pẹ́ lórí dáadáa ẹni kejì wọn tí wọ́n jọ pawọ́pọ̀ tí wọ́n fi kọ tírà yìí wọn náà ni fadilatul allamatul muhaddith Sheikh Ali ibn Hassan ibn Abdul Hamid al-Halabi rahimahullah rahmatan wasi'a àwọn alfáà wa ta dárúkọ yìí àwọn tí jáde láyé nínú àwọn àgbààgbà fà tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ COVID-19 tí wọ́n bá lọ ọ̀kan nínú wọn ni Sheikh Ali al-Halabi rahimahullah ọlọ́mọṣẹ́ àbáwà fọ̀rún kẹwọn afá ńláńlá ni wọ́n afá tó tóbi òǹsì ni wọ́n àmọ́nà Allah subhanahu wa ta'ala nínú àkọsílẹ̀ rẹ̀ ni pé àsìkò tí wọ́n lò pẹ̀lú wa lórí ilẹ̀ ayé òun náà ni wọ́n ti lọ yẹn kọ́lọ̀njọ́ kún mọ́ṣà bá wa kẹwọn ó sì bá wa gẹwọn àwọn àlùfáà méjèèjì tí wọ́n wá pawọ́pọ̀ ẹ̀kọ́ tírà yìí Sheikh Salim al-Hilali àti Sheikh Ali al-Halabi àwọn méjèèjì àtàwọn tó kù wọn Sheikh Mashhur Hassan Ali Salman hafidhahullah wa Sheikh Musa Nasr rahimahullah gbogbo wọn papọ̀ báyìí ọmọ kíw ni wọ́n wá ń jẹ́ inda shaykhina al-allamah al-muhaddith al-mujaddid Muhammad Nasiruddin al-Albani rahimahullah tó bá ń gbọ́ tó bá ń pa wọn fàákà ní talamidu al-Albani àwọn àfáà tí wọ́n ń pè é òun náà làwọn tàà dárúkọ kódà nínú àwọn àgbààgbà àwọn aṣíwájú nínú àwọn talamidu Sheikh al-Albani rahimahullah àwọn ni wọ́n àwọn tàà dárúkọ yìí pàtàkì jùlọ àwọn méjì tí wọ́n kọ tírà Sheikh Ali al-Halabi rahimahullah Sheikh Salim al-Hilali hafidhahullah Sheikh Mashhur Hassan Ali Salman hafidhahullah Sheikh Musa Nasr rahimahullah àti bẹ́ẹ̀ 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 lọ́nà àwọn àlùfáà tó yẹ pé gbogbo wọn àwọn àlùfáà mọ́ ìlú kọ talamidu al-Albani a máa fi ń pè wọ́n ní àpapọ̀ àwọn àlùfáà yìí àwọn àlùfáà ńláńlá ni wọ́n àmọ́ ọmọ kí o Sheikh Muhammad Nasiruddin al-Albani rahimahullah òní wọn ọ̀pọ̀lọpọ̀ wọn kí wọ́n tó dé ọ̀dọ̀ Sheikh al-Albani rahimahullah òní wọ́n ti jẹ́ àfáà ńlá láyé wọn kódà tẹ́lú mí tó mọ̀ Sheikh al-Albani rí wọ́n ti ń kọ tírà ni wọ́n ti ń ṣe wọ́n ti ń kọ tírà táwọn náà ti ń dá tírà kọ ó tó di pé wọ́n padà wá pàdé Sheikh al-Albani rahimahullah tí wọ́n wá rí pé á ìmọ̀ ńlá rẹ̀ tí wọ́n wá rí pé báwọn ti rò páwọn tó àwọn tó gbọdọ̀ tún kíwú sí lọ́dọ̀ Sheikh al-Albani rahimahullah àwọn àmọ́ ń jókòó tí wọn ọ̀nà tí Sheikh al-Albani rahimahullah tí wọ́n fi kọ́ wọn kíwú kìí ṣe ọ̀nà ẹ̀yẹ ma gbé tíra wa táwà ṣe ń kọ́ra wá kíwú yẹn tí a ma ń ka tábọ̀ tún yẹn al-intisar bil Islam ẹ̀yìn di Islam mú yakunu jumlatan wa tafsilan la laysa bi hadhihi at-tariqa ìwọ̀n náà ẹ̀kọ́ ọ̀nà tí wọ́n gbà fi ń kọ́ wọn kíwú ọ̀nà ọjọ́gbọ́n discuss masáì wọ́n wá sí jòkó gbogbo ẹ̀ sí jòkó dẹ́pọ̀ ìwá àwọn náà ma wá jòkó bẹ́ẹ̀ Sheikh al-Albani rahimahullah wọ́n wá pẹ̀lú wọn wọ́n ma ju ọ̀rọ̀ wa ilé ìwọ̀n ni masala yìí pé wa Sheikh al-Albani rahimahullah wọ́n respond sí ọ̀rọ̀ hadith púpọ̀ tó pọ̀ jù nínú àwọn jòkó wọn
ìjókòó hadith so wọ́n wọnú fiqh wọ́n wọnú al-waqai' wal-ahdath tó bá ń ṣẹlẹ̀ láwùjọ wọ́n yá sílẹ̀ ṣùgbọ́n bí bá ní pé wọ́n máa ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n tún ní su'alat lọ́dọ̀ wọn fà lánàá wọ́n tàbí jùlọ àwọn fún hadith ní ẹ̀pọ̀ lọ́dọ̀ wọn a mọ́ pé kíní kan ní su'alat kí mọ́ pé su'alat yẹ su'alat tó mọ́ ní kí wọ́n náà su'alat àwọn ìbéèrè tó wá mọ́ sábà lọ láàrin ọmọ kí àti àfà ó gbajúmọ̀ púpọ̀ lọ́dọ̀ fún hadith tí ẹni tó yẹ pé àfà ńlá lóhun náà láyé rẹ̀ ṣùgbọ́n ó túnmọ̀ páwọn kan tún jó lọ ní ìjà àfà tó bá ti wá pàdé wọn ó máa jọ àwọn question sí wọn àwọn question yẹn ó wà máa kọ́ kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀lú padà máa ń di su'alat so àwọn àfà john láti máa ń ṣe so àwọn tàpẹ́ láwọn Talamidul Albani rahimahullah ọ̀pọ̀lọpọ̀ wọn wá ní àwọn tí kálukú wọn béèrè individual lọ́dọ̀ Sheikh Albani oníkálukú wá kó ti ẹjọ́ ẹwà mọ̀gbọ́ su'alat iná wọn fà tí wọ́n ní ilé pẹ̀lú Sheikh Albani rahimahullah Sheikhuna al-Allamatul Muhaddith Ali ibn Hasan al-Halabi rahimahullah wọ́n ní àwọn su'alat wọn su'alat Ali al-Halabi li Sheikhihi Muhammad Nasiruddin al-Albani rahimahullah huwa fi mujalladayn tí ń gbàgbà ó jẹ́ kí mujallad méjì àbí mẹ́ta báyìí ó sì tóbi dáadáa ìmọ̀ tó bẹ́ rahimallahu al-Albani wa rahimallahu Ali al-Halabi iná àwọn ọmọ kí Sheikh al-Albani rahimahullah náà Talamidu wọn tí wọ́n ní su'alat lọ́dọ̀ wọn ọ̀kan wọn náà ni àfá àgbà kan tí wọ́n pè ní Abul Aynayn ìgbọ́ Abul Aynayn ni àfá àyàn Egypt ni wọ́n ti wá àwọn adìrí travel sọ́rọ̀ Sheikh al-Albani rahimahullah àwọn náà wá ní àwọn su'alat yẹn náà àwọn kọ́ kalẹ̀ àfá àyàn padà wá fi gbé tírà jáde àwọn náà pè ní su'alatu Abil Aynayn su'alat Abil Aynayn so àwọn su'alat yẹn tí wọ́n bá kà la fawaid jamma èyí tó pọ̀ jù ní fawaid hadithiyya ọ̀rọ̀ hadithi ni ṣùgbọ́n ní ẹ̀ náà ó já sọ́rọ̀ aqida já sọ́rọ̀ manhaj já sọ́rọ̀ fiqh oríṣiríṣi masáìl ó já sí sí ahlul ilm náà àwọn alfáà tí wọ́n ti lọ gbogbo àwọn alfáà ìlọmọsájọ ọba akẹ́gbogbo amẹ́gẹ́ bí ọmọ ènìyàn lọ́mọ ènìyàn mọ́ jẹ́ ìtọ́wádẹ̀ tí ń pè ní ọmọ ènìyàn náà ni ó mọ̀ jẹ́ gbogbo àwọn tí wọ́n wá kí ó lọ́dọ̀ Sheikh al-Albani rahimahullah àwọn àparapọ̀ àwọn aláwọ̀ mọ́ ń pè ní Talamidu al-Albani kí lápẹ́ wọ́n Talamidu al-Albani tí gbá àwọn alfáà gbàgbà lágbàáyé àwọn alfáà gbàgbà ní Madina àwọn alfáà gbàgbà ní Riyadh àwọn alfáà gbàgbà ní Masr ní Egypt ní Maghrib ní Morocco wọ́n mọ̀ pé Sheikh al-Albani ò kú àwọn nígbà tí wọ́n kú tán wọ́n fà wọn dánilẹ̀ àwọn ọmọ kíwù yẹ wọ́n wá bọ́rọ̀ ìfà àṣírí àwọn Talamidu al-Albani àwọn bọ́rọ̀ Talamidu al-Albani yẹ láti lè ṣe takhlidu dhikra shaykhi àwọn náà fẹ́ kó pa àfá àwọn náà parẹ́ lórí ilẹ̀ àwọn náà wá gbé ìgbìmọ̀ jùkú kakalẹ̀ ìgbìmọ̀ ẹ̀ wá mọ́ ṣe bí dawratul ilmiyya bí sẹ́mínà nígbà àti mọ́ ṣe dawratu Abi Hurairah radiyallahu ta'ala anhu àwọn wá mọ́ ṣe markazul imam al-Albani markazul imam al-Albani wọ́n kó àwọn talabatul ilm wọ́n kó wọn jọ àwọn tó wá jáwọn àfá Sheikh Mashhur Hasan Ali Salman Sheikh Musa Nasr Ali Nasr Sheikh Ali al-Halabi rahimahullah Sheikh Sayyid al-Awaisha Sheikh Jababira àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà Talamidu al-Albani rahimahullah tó jẹ́ pé wọ́n wà ní Jordan a máa kóra wọn jọ àwọn èèyàn wọ́n wá tó máa travel wá káàkiri tí wọ́n lè máa ṣe àwọn ìdán tí Sheikh al-Albani rahimahullah tí wọ́n fi jáde láyé markazul imam al-Albani ọdọọdún wọ́n lè máa ṣe àwọn dawrat wọn àmọ́ lil asaf ash-shadid wal huzn al-marid nínú àwọn ìjókòó tí ìjọba Jordan tí wọ́n ti wọ́n gidé lórí ilẹ̀ lónìí ọ̀nà gbogbo táwọn yóò tí ìtùjú oṣù mélòó kan lọ wọ́n ni wọ́n ká ṣùgbọ́n àwọn fẹ́ gbọ́jú wọ́n kàtí jẹ́ markazul imam al-Albani rahimahullah àmọ́ qabla dhalik before ọgbà yẹn náà ti pẹ́ sẹ́yìn níjà ti lọ́dún mẹ́wàá sí gbàgbọ́ mẹ́sọ̀ ó ní fìtínà kan náà ti wáyé láàrin àwọn tá ń pín ní Talamidu al-Albani rahimahullah àwọn àti pé lọ́dọ̀ sha'anullahi fil qawl Yorùbá mọ́ sọ̀rọ̀ kan ọ̀rọ̀ ńlá lọ́rọ̀ ẹ̀ wọ́n ní ogún ọmọ kò lè ṣeré fún kí ni ogún ọdún ogún ọmọ kò lè ṣeré fún ogún ọdún ìtumọ̀ ẹ̀ ni pé ọ̀rọ̀ ta sọ ń gbà yìí náà tamaniyatun lil mar'i la budda yara
وليس لكل المعرفة أيوة واجتماع وفرقة تياراتي ولا يتوي أما كوجون تايمك ودا كوجون فرقة تفارق وجلس ولا نيو تفارق وجلس ولا نيو أفاقنا قواني وأني وكم يمضي الفراق بلا لقاء وكم يمضي الفراق بلا لقاء ولكن لا لقاء بلا فراق لا لقاء وكم يمضي الفراق بلا لقاء ولكن لا لقاء بلا فراق ولكن لا لقاء وكم يمضي الفراق بلا لقاء وكم يمضي وكم يمضي الفراق وكم يمضي بالضاد وكم يمضي بماذا بالضاد وكم يمضي الفراق بلا لقاء يمضي بالضاد وكم يمضي الفراق بلا لقاء ولكن لا لقاء بلا فراق لا لقاء بلا فراق وكم يمضي الفراق بلا لقاء ولكن بلا فراق وكم يمضي الفراق أي ما فراق فراق ìtúká yẹn lẹ́yìn lẹ́tọ́ mọ́ wáyé bílá lẹ́ka tí ó pé ìbá ti túká ẹ̀ tó pàdé mọ́ láyé ó mọ́ pọ́sílù dáadáa ẹ̀ túká ẹ̀ ní pàdé afáàrí ìbá rí yẹn walakin la liqa bílá walakin la afáàrí walakin ṣùgbọ́n la liqa kò sí mítì nǹkan tó wá láyé pàwọn èèyàn kan mítì láyé bí láàfíra ọkìn pé wọ́n wá mítì wọn ẹ̀dẹ̀ túká kò sí bí ìjà ò tún yíká oríire gan lè tún yíká albayanu adẹ́ o bẹ́ ìtì wáyé ní ṣàntùm tààlà ní ìrìnkúnná ogbé ìtì mara inú ìtì ń dòṣìdá ayébẹ̀ẹ̀kọ́ ogbé jọ mara ẹjọ mọ́ ara yín ẹnu bí a mọ̀ ṣe ní bí àgbé tí ò bá tí ìlágbájá kò tí gbádùn ààrẹ ayébẹ̀ẹ̀kọ́ ọjọ́ máa sùn ọjọ́ máa jẹun ọjọ́ máa ṣìgbá ẹ̀ alákínlá lè bá àgbìrìnlá ìrántẹ́ torí bí a ṣe pọ̀ tó yìí ẹ̀tùká ẹ̀ẹ̀kọ́ ìpẹ́kọ́ in the next 10 years gbogbo ẹ̀jẹ̀ jòkó yóò gbọ́dọ̀ sínú ọgbà yìí tí a bá yìí nínú yẹn tó wà ní ọgbà yìí àwọn ọmọ ṣọkún ti wà ní kí ló ń ṣe náà gbà ìfòdìdì ọdún kí ló ń ṣe tó bá ọdún mẹ́wàá sí sí àákẹ́mọ̀dé tí kẹwàá kí wa èyí tí ó gbé mọ́tò wá kí nínú èyí tí ó gbé owó wá èyí tí ó péyàwó àtọmọ rẹ̀ wá akọlọ̀ kí àwọn àfáà èyí tí ó bí nǹkan wá Akabi ẹ̀mùdẹ̀ fẹ́ra fún ìlà ìbànújẹ́ nìkan kọ́ ló máa ń túyàn ká, ikú nìkan kọ́ ló máa ń túyàn ká.
bọ̀ kò sí bẹ́ẹ̀ bá ṣe kó jọ kò sí bẹ́ẹ̀ bá ṣe pọ̀ tó ogún ọmọdé ni wọ́n lè ṣeré fún ogún ọdún ó ṣe máa fi parí ìsìn ó dàgẹ́ tó parí àti máa fi parí tán ilé ìlọ yunifásitì ilé ìtìlọ jámíà ilé ìtìlọ tajà ilé ìtìlọ oníkálukú yìí ti lọ tọ̀tọ̀ ẹni mọ́nà tí ẹlòmí gan nù just 2 days ago like ọjọ́ Sunday mo wà ní Ẹdẹ ìkọ́nà àwọn old friends mi childhood friend adọ́lọ secondary school ó ṣe gbèmí ní mi ìdẹ̀ kí sábà gbé street number àkẹ́kọ̀ọ́ mo kàn wọ́n nọ́mbà ìpítà gbàmí mo ìmọ̀ gbé náà mo kàn gbé ní ẹni náà sọ pé bí àwọn ìjẹ wọn wé kò tí ẹ̀ sálámọ̀nà number 1 náà ọ̀gbẹ́ni mo ti àbẹ̀rẹ̀ yẹn ló ń ṣe ẹ̀nà àwọn ọgbà mo kọ́ fẹ́ sọ pé wrong number wọ́n ni ó jẹ́ ẹgbẹ̀rẹ̀ yẹn ló ń ṣe ọwọ́ amúṣà mo ti gba nọ́mbà ẹ̀ mo kẹ́ pọ́kọ̀ ta mọ́ pín gbà ẹ̀rẹ̀ ìní pé fún ọ wọ́n yẹ pórúkọ ẹ báyìí wọ́n náà òun ni ìwọ́ òun náà kẹ́ pínlẹ̀ orúkọ ta mọ́ pẹ̀lú wa ní ìní sọ yóò náà fún ó yá báyìí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni ẹ̀rọ a ti fi ojú kanra wa gbẹ̀yìn èmi bẹ́ dárúkọ pé ṣé kò tí bẹ̀rẹ̀ tó 30 years báyìí wọ́n ló wá ní ó ti gbàgbé kí mi àti ẹ́ pàdé ní bí mo ti mọ́tò double cross ẹ̀ ó tọ́rẹ̀ ìyẹn kẹ́lẹ̀ mọ́tò double cross mi lóòótọ́ mo kàn wọ́n rẹ̀ ní pé àtàlélé ìpáyé mo ìmọ̀ ń lo BMW kan báyìí tí adékọ́lọ́dọ̀ lọ so orí agbóhùn tó ó kẹ̀ bọ́lẹ̀ aṣọ ti di kémi ni mo tó wáyé ìdáhùn ló wá sí lára ìwọ́ rẹ̀ adékọ́lọ́dọ̀ lọ ó wá náà bí létí ìmú bá sọ pá tí 30 years ago pẹ̀lú ajẹ́ kó súnmọ́ ọ̀rẹ́ wa ẹlẹ́kẹta bá ṣe kí òun náà nìyẹn gbogbo wa bẹ̀rẹ̀ ijó gbà yẹn padà àwọn ń sọ̀rọ̀ àwọn èèyàn kan èmi ò tẹ́ bóyí dárúkọ fún mi ò máa ilé ìmọ̀ èèyàn kan tó dárúkọ fún mi báyìí tí mo ìrántí dáadáa àwọn ọpẹ́ nìkan sáyé dágbà ẹ̀ mọ̀ bí nìkan báyìí wọ́n ni ó mọ̀ ti di grandma mo ní ṣe pé ó yẹ káà náà ti di grandpa nìyẹn bí láì ṣe dí nìyẹn pàkàmì ẹ̀ mọ̀dẹ́l fèrà tó rẹ̀ láàárín ìkánu wa ń gbà ẹ̀ táǹpì ní àmúṣà ìwà sírò gẹrùkọ rẹ̀ bàbá tí ẹ̀ sójà ní ó wá sọ fún mi pé ìbà ló ń gbé ó ti rọ̀ ẹ̀nà fún mi bí ọjọ́ mélòó kan pé ibẹ̀ ló ń kọ́lé sí wá ní wà ó láwọn èèyàn wà bẹ́ẹ̀ tó ẹkùn máa lọ àwọn alùsùn náà ní ṣáìdì bó náà wà ó nínú bà ní ẹ̀yàn ọ̀dọ̀ àwọn alùsùn náà tí wọ́n ń kírun pé wọ́n sára sí ẹ tóbi báyìí ọ́fíìsì ẹ̀mí mo ló tóbi bẹ́ẹ̀ ni wọ́n ní inú mẹ́jọ ìfẹ́ràn ni ẹ̀ wọ́n ní ṣe mọ ẹni ìmọ̀ọ̀mù wọn ni ṣáàtà ìdí wọn ní àwọn mọ̀ náà wọ́n ní kó làwọn gán mọ̀ so mọ́ kí rárá ní ẹni òun ò kí ń pè bọ̀ tó ń sá ibẹ̀ gẹ́gẹ́ rẹ̀ wọ́n lè wọ́n kí àwọn lágbé àgbà tó ti pé alùsùn náà ni wọ́n náà ok ó yá máa pè wọ́n sí bá pè wọ́n ó wá ní kí n tọ́ pé òun làbúrò bàbá kìíní kan yìí rántí bàbá pé àbábò yíṣà àbí bàbá yíṣà àbí ló pé ṣe ṣáṣà ìdí ṣe kù dáwọ̀rọ̀ wọ́n ẹni nìkan máa ló ń wà ní àdúgbò ilẹ̀ lórí ọdún máa kí wọ́n àbúrò wọn ẹni àṣẹ ìjọ mọ́ ń ṣerun ìmọ̀ràn àwọn fútbọ́là òun àjọ mọ́ ń gbábọ̀ ń gbà òun ọ̀jáwọ́ bí i gbábọ̀ kò sí wọ́n mú lọ gbogbo olú tọ́wọ́ mú kò lọ Yúróòpù kò lọ wọ́n ẹgbẹ́ ẹgbẹ́ kájọ mọ́ ṣe àrùsúnà kó náà wọ́n ṣàfá bọ̀búrú ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí àfikún wá bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ adákólẹ̀ àlómi wá dùn àwọn àni àwọn mọ́ rárá ẹ bá mú dáadáa ní àwọn tí wà mọ́ sí dáadáa sí ní sí pé àwọn àtúnwà mọ́ péjú báwọn tó túnmọ́ rí tẹ́rẹ̀ àwọn mọ́ lóòtọ́ ọ̀rẹ́ ni wà àti ìràgbẹ̀yìn nísìn àtijọ́ jòkó adúmọ́ wà nínú class form JSS1 tàbí JSS3 SS3 yẹn lèmi ti ní èmi mẹ́rọ kí ó ọ̀dọ́ àdúwà rẹ̀ àti bẹ̀rẹ̀ báyìí olùkàlùkù ti túká àwá ní kẹ̀kẹ́ ṣe papọ̀ wọn ìtumọ̀ rẹ̀ ni ọ̀ wàlákẹ́ ńlá bá ṣe wá pọ̀ tó rẹ̀ nínú kíláàsì wa nìkan we are more than 100 nínú kíláàsì wa nìkan tàbá 200 something ìgbà tí máa bẹ́ ní kìí sí gbogbo ẹ̀kọ́ máa lé ní 500 because a máa ní JS1 A JS1 B JS1 C àti mọ́ nínú ìgbà tí ní àdúgbò wa gbà ẹ̀ tí wá mọ́ débi EF gbogbo àrẹ̀ JS1
wọ́n ní kíláàsì wa ní ká pọ̀ gan ìwà tó wá pọ̀ ẹ̀ àwọn mẹ́ta tàjọ mọ́ ń jòkó tàjọ mọ́ ń rìn tàjọ mọ́ tí wọn àwọn aláàjọ mọ́ra àwọn tó kún kọ́ ní ìrántí àwọn èèyàn tí ẹ̀ sí rántí wọn ìkan ló sì mọ̀ kan wọ́n sáà ń sọ pé kíníkan náà ti lówó gan kíníkan náà ti àwọn náà lówó tí wá ní ọlọ́run ní sàárà ló tó sí ayé ẹ̀kọ́ wọ́n ní àwọn kí wọ́n náà ti dàfà láńlá gan mi ti dàfà láńlá àwọn bọ́ sọ̀rọ̀ ẹgẹ́ rẹ̀ kíníkan wọ́n sáàfihàn kò lẹ̀ wọ́n náà dájọ́ mọ́ ṣe ìsìlámù láti lọ́wọ́ láti bọ̀ àfà wọ́n mọ́ sọ̀rọ̀ yìí fún ẹ torí ọ̀rọ̀ àwọn alfáwà tí mo fẹ́ sọ Sheikh Ali al-Halabi rahimahullah Sheikh Salim al-Hilali student jọ ni wọ́n wá Sheikh Al-Albani rahimahullah àmọ́ ṣọ̀rọ̀ pé Sheikh Al-Halabi ti kú ikú wá kọ́ ló yà àwọn méjèèjì o ikú kọ́ kódà ní tó yà àwọn ọ̀rẹ́ rẹ̀ ìjà ló tún wọn ká ìjà ló tún wọn ká jàmáà ìjà gbọ́dá ń lọ gbọ́dá ń bọ̀ ní pé ìwọ talib al-ilm o mọ̀ pé àdírẹ́sì ẹ̀ báyìí pé mo fẹ́ fún ẹ ní ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ iṣẹ́ torí tí wọ́n ṣe tíra torí tí wọ́n kọ̀ subhanallah min anfasil kutub fi hadha al-bab tá bá ń sọ̀rọ̀ tíra tó ṣàlàyé ọ̀rọ̀ nípa ìdájọ́ àwẹ̀ gbígbà o fẹ́ mọ̀ bá Nábì ṣe gbà àwẹ̀ wọn lọ wá tíra ìbáyìí ṣùwárí tíra yìí wọ́n ṣe lórí wọ́n fi tẹ̀lé ìlànà àfá àwọn Sheikh Al-Albani rahimahullah àfá àwọn tó já àfá wa Sheikh Al-Albani rahimahullah wọ́n ní tíra kẹta kùn sífàtù salati nabi wọ́n náà ma tàbí ṣàlàyé bá nabi ti mọ́ ń kírun wọ́n tún wá ní sífàtù hajjati nabi bá nabi ṣe ṣe hajj àwọn ọmọ kí wọ́n wá tẹ̀lé lánàá wọn àwọn wakọ̀ sífàtù sawmi nabi bá nabi ṣe gbà sífàtù salati nabi Al-Albani rahimahullah rahmatan wasi'a níjọ́ tí ìsìláàmù tí ń jẹ́ ìsìláàmù táwọn àlfáà ti ń kọ tírà tó fi dè ní àárọ̀ tírà tí wọ́n kọ lórí irú ìlànà báyẹn tí wọ́n kọ àwọn àdíìtì tó lálàáfíà tí wọ́n dẹ̀ tó bí wọ́n ṣe tó yìí àwọn àlfáà ní kò sírú ẹ̀ ṣáájú Al-Albani kò sírú rẹ̀ síwájú Al-Albani wọ́n tún wá ṣe muqaddimah kan síwájú tírà yìí muqaddimah yẹn fún rẹ̀ lọ́tọ̀ ẹ̀kọ́ ni fún gbogbo talibul ilm ó jẹ́ kí tírà yẹn jẹ́ faridun fi naw'i wa wahidun fi babi àwọn ọmọ kí wọn náà wá tẹ̀lé lánàá àmọ́ tí wọ́n ń ṣẹlẹ̀ láàrin èèyàn ṣẹlẹ̀ sí wọn tó di wọ́n padà hàn kíjà ara wọn ṣe ti hámọ́ ara wọn ìwọ ni kìníkan ìgbà láwọn ìtọ́jọ́ mọ́rin more than 25 years ìfàìkanú àwọn alfáà wa Sheikhuna Abdul Ghani Juma' Abul Barakat hafidhahullah wọ́n nígbà táwọn wà ní Mẹ́kà táwọn padà Sheikh Ali al-Halabi rahimahullah àwọn wá dá mas'ala Sheikh Salim Hilali ilẹ̀ pé tí ẹ lérọ́gbọ́n kankan dákẹ́ tí ẹ ṣàtúnṣe tó lọ náà kí ló ń sọ yìí wọ́n sọ fún wọn bẹ́ẹ̀ ni ìtàwò gbàgbà sọ bẹ́ẹ̀ tí ẹ̀rọ pé náà wọn ló wà dùn kí irú alákọ̀ yẹn wá bàjẹ́ ni sadaqatu rubu' qarn sadaqatu rubu' qarn ọ̀rẹ́ táwọn jọ ṣe fún 1/4 of a century which is 25 years ó kàn lọ báyẹn ṣẹ́rẹ̀ pé yóò dùn máwọn náà àmẹ́kọ̀ọ́ táwọn ó kọ́ mẹ́ ni pé in tí mọ́ ń ṣẹlẹ̀ sí gbogbo èèyàn náà ó lè ṣẹlẹ̀ sáwọn àfáà ìwọ gẹ́gẹ́ bí ọmọ kéwú tí nǹkan kan bá ti wá ń lọ láàrin àwọn àfáà wọ́n mọ́ sórí ibú bẹ́ẹ̀ tí mo lọ nìyẹn wọ́n dì gọ́ra ẹ̀ àwọn àfáà bára wọn jà wọ́n náà wà lọ pọ̀ sẹ́yìn àfáà kan wọ́n ń pe àfáà rẹ̀ kejì ló lè wọ́n náà wà ní olè ní wọ́n lóòótọ́ àfáà kan wọ́n ń pe àfáà kejì lólódo wọ́n náà wà sọ pé olódo pẹ́rú tẹ́ o sọ láwọn àfáà èèyàn làwọn náà irú bí àwọn èèyàn ṣe máa ń bínú yẹn sódì àwọn náà ń gbà ní àwọn ń bínú sódì so tí mi bá bínú tán àwọn ọ̀rọ̀ míì tí kò yẹ kó jáde lẹ́nu wọn a ṣe kí ìjọba jáde àmọ́ wọ́n gẹ́gẹ́ bí ọmọ kí àwọn àfáà ti wá fún ẹ lófin tó ọmọ rẹ̀ kí mo ní wọ́n fún ẹ ẹ̀là ẹ̀ta ló ń gbé kí wọ́n ti fún wọn lófin tó àmọ́ ó fi ẹni pé kalamul aqrani mi gbọ́ ba'dihim fi ba'din parí àfáà aywa yutwa wala yurwa kalamul aqran ọ̀rọ̀ táwọn akẹgbẹ́ méjì ní àwọn alfáà tó bá jọ ń sọ ba'dihim fi ba'd tákà kan wọ́n fi ń sọ̀rọ̀ ìkéṣẹ́ apá kan wọn
tó fi ń bára wọn lókọ jẹ́ tó fi ń búra wọn láàrin àwọn àlfà yóò tó wà tí wọ́n bá ti gbọ́ ọ̀dọ̀ ẹni ojú ó parí sí wọ́n láà yóò wà máa ṣe ìwáyà rẹ̀ fẹ́lòmí máa yẹ kí wọ́n wá rí pé sheikh kìníkan àbí dr kìníkan wọ́n wá sọ̀rọ̀ òdì sí professor kìníkan náà wá sọ̀rọ̀ òdì sí sheikh kìníkan ìwọ́n ni wọ́n wá ń gbé mú ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n wá gbé wá sórí internet ẹ̀dàkọ̀ tí professor kìníkan sọ ń pa dr kìníkan lónìí dr kìníkan náà wọ́n náà sọ kìníkan tí ó dápa professor kìníkan lónìí wọ́n dá ní àwọn àlfáàrù káàlọ̀ dá ní àwọn àlfáàrù ni àárín tí wọ́n ti dàrú náà mi sọ̀rọ̀ àti sí ara wọn tẹ́lẹ̀ táwọn náà táàmọ̀ sọ bí kí wọ́n bẹ̀rù Ọlọ́run Ọba ìwọ tún wá fẹ́ jẹ́ káwọn èèyàn ó wá sórí lára wọn kọ́kọ́sẹ̀ lára wọn torí gbogbo ẹni tó yẹ kó mọ kọ́ ìmọ̀ lára wọn lè wọ́n pé ìmọ̀ ti ní olè ní wọn ìwọ náà wò ó nígbà tó dídí àfáà ńláńlá méjì tí wọ́n lè pawọ́ pọ̀ kọ tíra káàmọ́ pé ìjádẹ̀ ṣẹlẹ̀ wọ́n dẹ̀ padà accuse ara wọn ní nǹkan tó lágbára ó yá pọ́lá afẹ́sọ tíra yìí sí lábí lóhun wọ́n kàtà lè bẹ̀rẹ̀ ṣe ká mọ́ kàtírà yìí wọ́n tàbá náà kàtírà yìí máa sọ nǹkan lónú Islam ṣò á kàn gbà pé tó kalamul aqran ba'dihim fi ba'd iyó tó wá wọ́n náà ìrọ̀wà ó bá ti ń gbọ́ wọ́n tó parí sọ́dọ̀ tí ala kulli hal ẹ̀kọ́ tàbí ká kọ́ òní àwọn alfáà wa náà ọlọ́mọṣà bá wa ṣe dáadáa fún wọn tíra wọn náà láfẹ́ mọ́ kọ́ láti fi kọ́ nípa bóòlà wọn náà ti fẹ́ kẹ́kọ̀ọ́ bá ti máa gbà ọlọ́mọṣá fún wa ní iṣẹ́ olóorin ṣe tó bá wo ní bẹ̀rẹ̀ tíra ẹ̀ lẹ́yìn àwọn péjì àkọ́kọ́ wọ́n fi àyà Qur'an bẹ̀rẹ̀ shahr Ramadan alladhi unzila fihi al-Qur'an hudan lin-nasi wa bayyinatin mina al-huda wal-furqan faman shahida minkum ash-shahra falyasum wa man kana maridan aw ala safarin fa'iddatun min ayyamin ukhar yuridu Allahu bikum al-yusra wa la yuridu bikum al-usra ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم ṣọ́rí tó ṣe iṣẹ́ àwọn onímọ̀ ní ẹ̀ tó bá ti bẹ́ kọtíra ọmọ ìpé kíní kan ní istihlal nígbọ́ ọ̀sì bá ń pé kíw lẹ́ẹ̀kan sí istihlal ní pé tó bá fẹ́ kọtíra lórí tọ́pìkì kan lórí ọ̀rọ̀ kan ayé lọ wá àyà Qur'an wọ́n lè wá hadith Annabi sallallahu alaihi wasallam wọ́n lè wá ọ̀rọ̀ àwọn onímọ̀ tí wọ́n ti lọ ṣáájú tí wọ́n tó jọ mọ́ èyí tí wọ́n fẹ́ sọ ọ̀rọ̀ nípa ẹ̀ a máa mú àyà yẹn àbí hadith yẹn àbọ̀rọ̀ onímọ̀ yẹn a máa wákan ọ̀rọ̀ jù síwájú báyìí náà tí wọ́n fi ń sọ fún ẹni pé interfere discourse ó ti wà nínú tí àjò yìí wọ́n náà fẹ́ kọ́ wa níbà tí wọ́n ń gbàgbà ibẹ̀kọ́ àwọn shahru Ramadan bismillahir rahmanir rahim shahru Ramadan alladhi unzila fihi al-Qur'an olùwà sọ pé oṣù Ramadan tó ṣe pé mẹ́ láti sọ al-Qur'an kalẹ̀ hudan lin-nasi kó máa jẹ́ ìmọ̀nà fún àwọn èèyàn wa bayyinatin mina al-huda wal-furqan àti àlàyé ìmọ̀nà àti tí ó máa ṣùpẹ́ aláàrin dodo àti irọ́ faman shahida minkum ash-shahra falyasum ẹnikẹ́ni tí oṣù náà bá gbá láyé ó yá gbààwẹ̀ wa man kana maridan ẹni tó bá ń ṣàìsàn aw ala safar àbí bẹ lórí ìrìn àjò fa iddatun min ayyamin ukhar ó máa lọ rí sápadà ní àwọn ọjọ́ mi yuridu Allahu bikumul yusra ọlọ́run ọba ìrọ̀rùn fẹ́ fún yóò wala yuridu bikumul usra kò fẹ́ ìnira fún yóò wala tukmilul idda ẹ̀yà kàwọ̀kà kó pé pérépéré wala tukabbiru Allaha ala ma hadakum ẹ̀sì máa gbọ́lọ̀ ọba tó bí lórí kó fi yímọ̀nà wala la'allakum tashkurun àtàrà bẹ́ẹ̀ bóyá lè máa dúpẹ́ fún ọlọ́run ọba so ala kulli hal eléyìí ni istihlal tíra yìí ẹ wá jẹ́ ká lọ síbi muqaddimatu tab'ati thaniya ọ̀rọ̀ àkọ́sọ wọn tí wọ́n sọ torí pé nígbà tí wọ́n ṣe at-tab'atul ula ìyẹn ni pé tí wọ́n ṣe first edition lórí tíra yìí ọlọ́run Allah subhanahu wa ta'ala ó kádàrá pé káwọn èèyàn tẹ́wọ́ gbà nígbà tí kálukú náà rí wọ́n bú tíra náà wìtìwìtì torí pé ìlànà àfá àwọn ni wọ́n fi kọ tíra yìí ó jẹ́ kí gbogbo èèyàn kí wọ́n àgbádà rẹ̀ wọ́n kọ tíra yìí ní nǹkan bí 1403 hijira 1403 wọ́n ni wọ́n ṣe at-tab'atul ula ni wọ́n ṣe jáde tàbáríká wo ìyẹn 1403 àdẹ̀wà ní 1447 wà ní kó lọ bí how many years 44 years ago 44 years ago pàtàkì wá kọ́ ní 1403 yẹn gbogbo tọ́bọ̀ àti wọ́n tẹ̀ jáde gbogbo ẹ̀ ló tán pátápátá ó wá di bí 6 years later àwọn bí 1409 ẹ̀ṣẹ̀ tó wá kọ́ at-tab'atu
àwọn àti àtọ́bàtò thaniya wọn náà fi wá ṣe muqaddimah tí a fẹ́ kà lónìí ọlọ́mọṣà bá falbarikas náà sọ́n ìfàí sọ́n آمين آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. هذه عادة العلماء أبعد بيبرة ترى كبر بسم الله الرحمن الرحيم كبر بلوك الله ولوك الله لا في من بره بقولك أبعد واشي بيت أسي بره بلوك أتقف الله سبحانه وتعالى قال ترى صلاة والسلام فالنبي محمد صلى الله عليه وآله هو عادة العلماء orí kan ní wàsàlátù ala nàbí sallallahu alaihi wasallam a rí pé ó máa ń lọ pẹ̀lú kíni assalam àwọn alfáàfí máa ń pàkíyèsí pé a máa ń kó méjèèjì papọ̀ ní wàsàlátù wàsàlámù ala rasulillah pé a gbọ́dọ̀ ṣe sàlátù dúnà at-taslim a sì gbọ́dọ̀ ṣe taslimu dúnà as-salam al-bayan wa'ala idan nusalli ala nàbí wa nusallim so a gbọ́dọ̀ wáyé taslim biduni صلاة أعتبر شيء صلاة بدون أعقم إذا أقول صلاة والسلام نسلم ونسلم طيب أو نسلم ونسلم نعم فهذه ولليتم بلوهي إخواننا طلبة العلم أيام يا واتجوم كيوتا ويما أن النيو edition للي فترة واتقول قرني لا صفة طرق رجع صفة صوم النبي صلى الله عليه وسلم في رمضان نقدمها لكم عن بريسات ترانا في باي بحلة جميلة إذا قيل حلة حلة ني أشو أشو أبي كان نكا أشو أي بزينة واضح بلو أورا أتي أشو تطومي توريوا تاتو دابو فيها ايوان بيبي نيو اديشن يìí fawaid àwọn àǹfààní zawaid tó tún lékún sáwọn àǹfààní tí wà ńbẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ona aina wala kina ó lè ṣẹlẹ̀ ńbẹ̀ ní bí fawaid zawaid ها الشجر لا فوائد زوائد تفضل الجناس اي جناس جناس تام لا ها جناس غير تام لماذا ها في اختلاف بين فاء والماذا والزاي ايوه فوائد زوائد اوان فاني تلكم وامن ومسائل لطائف àtàwọn issues tó ṣe pé ó tún cool bákan tá tó ṣàǹfààní bẹ́ẹ̀ ó wà ńbẹ̀ àwa ó ṣe é ṣe pẹ̀lú tá bẹ́ẹ̀ sí kíkọ́lọ̀ Allah subhanahu wa ta'ala àrùn kan bẹ́ẹ̀ pé kó kọ ẹ̀san kalẹ̀ fún wa kó kọ ládálẹ̀ fún wa lórí eléyìí wà náfọ́ pé dẹ̀ ṣe é ṣe kọ́lọ̀ kó ṣe ní nǹkan tó ṣe pé yóò padà máa ṣàǹfààní fáwọn èèyàn ọlọ́mọ ṣàdúgbùlù fáwọn náà ó ti ṣàǹfààní fáwọn èèyàn wọ́n náà tíra 44 years ago tíra 45 almost 50 years ní tíra yìí ní ṣíláì wá wo ọdún táwọn èèyàn ti ń tú tán in fact ìkan náà àwọn àlùfáà wọ́n tún ti ṣe sọ́mọ́lì tíra tí àwọn tó ka ìwọ́n tún summarize lórí tíra náà àwọn èèyàn ti ṣàǹfààní tó pọ̀ lórí tíra ìwọ́n làwọn náà tún ṣe lónìí náà ọlọ́mọ ṣàgbà lẹ́sìn lọ́wọ́ wa. àwọn tó wá observe àwọn tó ṣe nǹkan kan àwọn dípẹ́nu tó yẹ káwọn ṣe nínú edition eléyìí i'adata takhrij ahadith al-kitab ó ní pé àwọn ahadith tó wà nínú tírà káwọn tó tún àlàyé ibi táwọn ti lọ mú wá káwọn tó tún àlàyé rẹ̀ ṣe tán bá ní takhrij hadith ó ní pé ká mú hadith kan káwá lè ṣàlàyé pé hadith yóò ibi tẹ́ ti rí ibi tírà báyìí nínú Bukhari ní báàbù báyìí nínú Muslim níbi báyìí nínú Muslim Imam Ahmad níbi báyìí àti takhrij ní al-bayan wa'ada ní tẹ̀kìríjì tí ó lọ ní mánàjò àwọn onímímà tí ó sì lọ pẹ̀lú ìmọ̀ qa'iman ala wafqi al-qawa'id wa ad-dawabit allati khallafaha lana a'immatuna wa ulama'una rahimahumullahu ta'ala duna ma tatwi ní tí ó lọ ní déédé ìbámu àwọn principles
àti àwọn nǹkan òde ọ̀rọ̀ mọ́lẹ̀ tí ó pé allati khallafa lana a'immatuna tí àwọn àgbààgbà fáà wa tí wọ́n fi ilẹ̀ fún wa wa ulama'una táwọn onímọ̀ wa tí wọ́n fi ilẹ̀ fún wa rahimahumullahu ta'ala ọ̀nà mọ́ṣàbáwà kẹmọ̀ dúnà mọ́ tẹ́tò ì láì jẹ́ pàwà mọ́ fa ọ̀rọ̀ nífàkù akẹ́rì pa ṣàlàyé náà iná àfilàtí nínú ọ̀rọ̀ tí ó ṣe àǹfààní tó yẹ káwàrá sọ tí ó pé ó kàn dá ká mọ̀ sí oníká sọ fún wa pé a ní ibi tíra yìí níbi at-tab'atul ula níbi first edition wọ́n ní àwọn kẹ́kẹ́ ṣẹlẹ̀ mẹ́wò kí láwọn kan náà iddatu awham àwọn àtiṣe kọ̀ọ̀kan ó ṣẹlẹ̀ mẹ́ àwọn ọ̀rọ̀ míì táwọn rò pé àbí bó ṣe ríre tí ó padà tún wá rí bẹ́ẹ̀ mọ́ ó ṣẹlẹ̀ mẹ́ pé nìkan ìmọ̀ nìyẹn ìtàn ń pè nípa àwọn èèyàn dẹ̀ kọ tíra ni ọ̀rọ̀ kan náà àwọn àlùfáà tí wọ́n ti lọ náà ni pé kò sẹ́ni tí ó kọ tíra tó bá kọ tíra lónìí tó ti gbé jáde tó bá tún yẹ̀wò lọ́la wà tún rí pé law quddima hadha kárí alútúlé gbé tí mo gbé sẹ́yìn síwájú ni lakana ahsan walau ukhira hadha kárí lọ́wọ́ lọ gbé sẹ́yìn ni lakana mustahsan walau àmà rí bẹ́ẹ̀ pé law hudhifa hadha law zida hadha law udkhila hadha law ukhrija hadha law kadha bó ṣe máa rí bí tíra wọ́n lò láwọ́ rí pé àwọn kankan bẹ tó jẹ́ bí àwọn mistake kan níbẹ̀ wà bí tààtù àkútọ̀ àtàwọn errors kọ̀ọ̀kan náà tó tóbi mélòó kan afá láwọn wá gbìyànjú àwọn ṣojú òpòrò pé káwọn jìnà sí káwọn dẹ̀ sáfún nǹkan náà dhakirina as-sawab wal haqq àwọn padà wá ń sọ tó correct àti tó jẹ́ òdodo insha Allahu azza sha'nuhu mustaghfirina Allah subhanahu amma badara minna táwọn wá ń tọrọ àforíjì lórí irú àwọn mistake tí ó tọwọ́ àwọn wá so ní tá mọ́ sọ nìyẹn àwọn àgbàlagbà àfáà ní orídí àgbà àfáà méjì wọ́n dáwọ́ kọjọkọ tíra tó ti bẹ́ẹ̀ wọ́n tó láwọn tó ṣe mistake tí kí wá ní wọ́n mọ̀ bẹ̀rù torí mistake kí wọ́n náà mọ́ lè gbìyànjú tó bá yẹ kó gbìyànjú ó yẹ kó mọ́ gbìyànjú àti mọ́ sọ lárúbáwá ó wá ń bẹ̀rù kó fẹ́ ṣe mistake àwọn àfáà lára náà ṣe mistake so ìtumọ̀ ẹ̀ ni pé kò sí bí yàn ṣe lè jó ní mímọ̀ tó yóò máa ṣe mistake afáláwọn wa mọ̀ tẹnumọ́ ọ̀rọ̀ kan lò kárìdùn àn àtúmọ̀ pa àmọ̀ tàǹkàrà ọ̀rọ̀ kan ọ̀rọ̀ tó ṣe mọ́nà kúlù dá ìmọ̀ ọ̀rọ̀ tá a mọ́ sábà sọ gbogbo ìgbà kí lọ́rọ̀ náà ó ní pé kullu kitabin síwá kitabillahi subhanahu ó ní gbogbo tírà téèyàn bá kọ láyé tó bá ti yàtọ̀ sí al-Qur'ani huwa urdatun linnaqdi wal-intiqad gbogbo tírà bẹ́ẹ̀ ó ti wà subjected fún pé kẹ́nìkan dé kó wò pé kìíní ikú báyìí kìíní ó yẹ kó lọ báyìí mistake lélẹ̀ gbogbo tírà ni ó àwọn ibi tọ́rọ kọ́ wà rí ìwọ tó fẹ́ jáde lil-intiqad wan-naqdi hal anta ahlun li dhalik ìjọ ní àhàlìyà ṣó qualify láti sọ pé mistake lọ́rọ̀ yìí you are not a medical doctor àwọn aníṣọ́jọ́ ọkọ̀ tíra àkókò ìwé kan nípa surgery ìwọ lọ ń kí alìbà àtà àṣàrọ̀ ìkọ́ adégbà ní surgeon yẹn ṣe mistake bóò ní tí ẹ ṣe jẹ́ ń ṣe fánù rẹ̀ kéṣe máa ṣe mọ̀ ojú ọ̀nà rẹ̀ àwọn oníwẹ̀ ìṣọ́ kìí kan a ni man dakhala ghayra fannihi ata bil ajaib aw man takallama fi ghayri fannihi ata bil ajaib gbogbo ẹni tẹ́ bá ti rí tó lọ ń sọ̀rọ̀ síbi tí ó mọ̀ ń pa rẹ̀ àwọn ọ̀rọ̀ tí ó mọ̀ yà yí lẹ́nu rẹ̀ mọ̀ gbọ́ lẹ́nu rẹ̀ ọ̀nà ńgbà tí kan ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá wáyé kan náà wà fáwà Sheikh Al-Usaymi hafidhahullah a ní kìrí kan pa wọn lẹ́nu ń fẹ́ lè níjọ́ tí mo ti mọ́ ní Sheikh Al-Usaymi mi tí èrí mọ́kútọ́ wọn mi tí wọ́n ti rí ẹ̀rí tí wọ́n rí lórí mas'ala yìí aláwọn rí nǹkan ìmọ̀ kan lọ́kùnrin kan bẹ nílùú kan aláwọn wá gbọ́ kú sọ pé Sahih Bukhari kanáà pé al-Imam al-Bukhari kọ́ ló kọ́ aláàyẹ wá bí pé Imam Bukhari kọ́ ló kọ́ báwò pé ta ló wá kọ́ ní rajulun akhar ó lẹ́lò míì ló kọ́ wọ́n ní ta ló kọ́ ó lẹ́lò míì tó kọ́ yẹ ismuhu Juma Muhammad ibn Ismail Juma Muhammad ibn Ismail pé kìí ṣe ọ̀dá nuskha yí tó sọ pé Juma Muhammad Ismail ló kọ́ ẹ̀ bàwà mọ́wá ó ní àjúmà lórúkọ ẹniyẹn a bá mú tírádì ìgbà tí wọ́n gbèdé àṣẹ ìtàn kọ síbẹ̀ ni pé jama'ahu Muhammad ibn Ismail Bukhari jama'ahu ni wọ́n kọ fadhanna al-jahil anna al-maqsud Juma
sọ nígbà tí ṣekù ṣe mí sọ báyìí wọ́n dẹ̀ rẹ̀ ìbáyọ̀ kẹta aṣọ ojú báyìí ni irú àwọn aláìmọ̀ kan wò ní same error ìkẹ́rẹ́dẹ̀ kó sí bí náà ó náà ní Imam Bukhari kọ́ ló kọ Sahih Bukhari táyà ló kọ Allahu musta'an al-bayan wahda so irú ẹ̀wù máa wáyé bẹ́ẹ̀ tá máa bá àwọn aláìmọ̀ kan pàdé so irú àwọn ẹ̀wà láwọn fẹ́ takò Bukhari ìwọ́n tó sọ pé oníjúmọ́ ló kọ́ kìí ṣe Bukhari èyí tó náà ní Bukhari kọ́ ló kọ́ lẹ́yìn nígbà tó lè wọ́n tó ní rawahu Shaykhani Imam Shaykhani ló gbà wá Imam Shaykhani kọ́ Imam Zandani ni jahil murakkab rawahu Shaykhani Imam Shaykhani tani jẹ́ Imam Shaykhani Allahu musta'an ní wà ìdàkílò rawahu Shaykhani al-maqsud rawahu al-Bukhari ọ̀nà pẹ̀lú Shaykhani amúgbà tí yíò bá ti ẹ́ bá ti aláìmọ̀kan kò sí ara tí ò lè folówó rẹ̀ dáo ẹni dá ìmọ̀kan bá ti mú báyà ìmọ̀kan mọ́ ń dalẹ̀ ayíwọrú ni ọlọ́mọdá ayíwọrú so wọ́n ní kullu kitabin siwa kitabillah subhanahu wa ta'ala huwa 'urdatun lin-naqdi wal-intiqad wat-takhti'ati wat-tashih a lè sọ pé a lè fọ́ títí ra ẹ̀ a lè correct ẹ̀rọ tàbá bá mẹ́ faman ra'a zallata qalam ẹnikẹ́ni tó bá wá rí níbi tí kálámù wá ti yẹ àrùnábù wá tafaham àbí àgbọ́yé wá fẹ́ ṣe bákan tàbí sọ kó correct ẹ̀ o wà ní ọkọ̀ wìn kó dẹ̀ jẹ́ kọ́rọ̀ yẹn kó tún ṣe dáadáa falqulubu munshariha ó ní ọkàn ràwá tó rí ta kọ tíra yìí ọkàn wá free láti gba correction o ṣọ́ọ̀tí rẹ̀ títí wà yí fẹ́ gbọ́rọ̀ gẹ́ṣẹ́ tí títí wà òdí o àwọn fẹ́ gbọ́ kí ni a fẹ́ gbọ́rọ̀ wa akhiru da'wana alhamdulillahi rabbil alamin al-mu'allifan àwọn méjì wọ́n kọ tíra yìí wọ́n kọ Sheikh Ali al-Halabi rahimahullah àti Sheikh Salim ibn Eid Salim al-Hilali rahimahullah hafidhahullah hifdhan karima àwọn ni wọ́n kọ tíra náà ọlọ́mọ́sàbà kẹwọn so ẹ jẹ́ ká dún bí muqaddimatu tab'ati الثانية بإذن الله غدا وسنواصل حسب نبي مقدمة الطبعة الأولى سوى كاتب ونترى أبي الله سبحانه وتعالى أريد تنبين ترى ولا مساعدة كاسيو أمورا تنبين أرزقي كاسورو كوي ولا مساعدة فوا أنا تعرف أرزقي كابو كوي ولا مساعدة كأنا كابوي اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان وصلي اللهم وسلم على عبدك رسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته tani ko fún wa a ní gba question lónìí